Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run tí ṣe àlùbáríkà kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ títí tí ó fi di ọjọ́ ìdájọ́. Quick one. Lórí ọ̀rọ̀ àfá àgbà àti àgbà àfá tó ń já rìnrìn tó lókàlùkù náà ṣàtìẹ̀ wá ń sọ tiẹ̀. Báwo lọ̀rọ̀ àfá àgbà ṣe ṣẹlẹ̀? Ta ló pera rẹ̀ láàfá àgbà? Àwọn wo náà sì gbọ́? Àwọn wo gan-an wá mọ̀ọ́mọ̀ ń ṣe tinú wọn tí èsà sì gbọ́? Àwọn mọ̀ọ́mọ̀ ń ṣe tinú wọn. Ẹ já lọ wo báwo lọ̀rọ̀ ìgan ṣe bẹ̀rẹ̀ láti ilẹ̀. Kí ni bàbá mufti sọ débẹ̀ tán fi pera wọn láàfá àgbà? Àwọn wo ló wá ń gbé irọ́ káàkiri tán parọ́ fáyé? Bismillah, bàbá mufti ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu. Bàbá fi ní ẹkiri mo ti yàn ní ìmọ̀ọ́mù àmì ẹ̀mú káàkiri gbogbo ilé àwọn àfá àgbà a sì wọn bá ta àdè sẹ́ńbẹ́ ó tún kù tá àti ṣe bí bàbá àti Adam ṣe làmátìlì bá lórí wọn ò parí ẹ̀ tó bá tìlù wúlà ní àyè ọgbà wọn mọ ní àyè àwọn àfá àgbà nìyẹn àwọn àfá àgbà wọn lè yọ fàdù báríkà wọn mọ mí báwọn bá ti ní wọ ní ìmọ̀ọ́mù wa ìwọ náà sá ti sí wọn pẹ́yìn ní àfá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá mufti yàn advice bàbá ìmáàmù tuntun nígbà tí wọ́n ṣe wáàsí fún wọn pé àwọn àgbàlagbà tó wà nílọrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ má lo ọlá pé abẹ́ yín ni gbogbo wọn wà nísìn kẹ wàá máa lò lé wọn lórí pé èmi làáfà gbà táwọn bá ti ń sọ fún yín pé ìwọ làáfà wa ìwọ là ìmáàmù wa ẹ̀yin náà máa sọ fún wọn pé ẹ̀yin làáfà wa wọ́n try láti advise wọ́n wá dárúkọ àfà àgbà kan nù bẹ̀ orúkọ ta ni orúkọ Sheikh Adam wọ́n dárúkọ àfà mi pọ̀ o bàbá Mọ́sìngbà wà ń bẹ̀ o wọ́n dárúkọ àfà mi o Sheikh Adam náà ni wọ́n dárúkọ gẹ́gẹ́ bí ìṣe wọn tó yẹ pé ìpolówó Sheikh Adam náà máa ń ṣe láti ilẹ̀ ṣùgbọ́n àwọn olórí burúkú yìí ò ní rí yẹn torí pé ọ̀tẹ́ ní epo du ọ̀yà ṣùgbọ́n tẹ́ rí ẹ ṣe Ọlọ́run jù yín lọ bàbá wa ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ ẹ̀já túbọ̀ lé iná. Ṣé ń gbọ́ bàbá wa ń sọ̀rọ̀ yẹn lọ wọ́n wá bá débi pé káwọn ṣe àlàyé yẹn kó yé imam wọ́n wá ní ìyàtọ̀ ń bẹ láàrin àfá àgbà àti àgbà àfá wọ́n wá ní àwọn wo là ń pè ní àgbà àfá máa lọ Mọ́sìngbà ìyẹn bàbá Kamaludin Al-Adabi kọ́lọ́ndà kó bá ní gbàgbọ́ bàbá yẹn gbogbo tí bàbá fi ilẹ̀ kọ́lọ́ mọ́jú bàjẹ́ wọ́n ní máa lọ sọ́dọ̀ Sheikh Adam wọ́n ṣàdárúkọ gbogbo àwọn àfá lẹ́yìn pọ́n dárúkọ bàbá Mọ́sìngbà tán báyìí Sheikh Adam náà tún dárúkọ àwọn àgbà àfá nìyẹn ẹ máa lọ sọ́dọ̀ wọn ti ṣiṣẹ́ wọ́n ti fipò tó dálẹ̀ bọ́n ti ń sọ́dọ̀ nìyẹn o ẹ̀já tó mọ̀ gbọ́dọ̀. àfá bẹ̀rẹ̀ láti fowó wà yìí. wọ́n wá ní àfá àgbà bẹ̀rẹ̀ látòrí gbogbo orúwa ẹ̀ wọ́n pè mọ́ra wọn nìkan wọ́n ní àfá àgbà bẹ̀rẹ̀ látòrí gbogbo orúwa ẹ̀ tí ì bá ṣe pé yànjọ lórí burúkú ẹ̀dá tọkàn rẹ̀ ti dọ̀tí kí ló kàn mọ̀ dérú mọ́ríkà sí ìbílẹ̀ tí wọ́n fi jáde tó ló fẹ́ palẹ̀ àfá rẹ̀ rún mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ o ó fẹ́ gba agbára àfá rẹ̀ ẹ ṣe yọ lórí burúkú ẹ̀dá báyìí ta ni wọ́n bá jàǹbí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí wọ́n fi mọ ẹni tí wọ́n bá wí ìwọ bọ̀bọ̀ oníbọ́ọ̀lù alásàfà alásàlátú táyé ẹ̀ ti bàjẹ́ yìí tó mọ̀ ju ajá jíjẹ tó ń jẹ ó ti kó sí ẹ lórí mò ń bọ̀ wá bí ọ̀rọ̀ ẹ ìkànnù wọn náà tó náà kànjà àgbàlagbà bá bunú amúkọ́mẹ́kọ̀ àfa kánò yẹn ẹ wá gbọ́n tó sọ bismillah. ẹ má jà áfà máa ń wọ̀ ló ti bẹ́lẹ̀ ìmáàmù bá ṣàjẹ́ nílẹ̀ ni o ẹnu àwọn tá a ṣe fọ́ọ̀kù bẹ́ẹ̀ tọ́lọ́ náà máa ṣe fọ́ọ̀kù bẹ́ẹ̀ àmọ́ra wa ẹ má wàá sọ yìí dọ̀tẹ̀ ìlú fún wa. ṣé ẹ rí pé lórí burúkú làwọn eléyìí ìwọ sọ pé ká má fa ìmáàmù wọnú ọ̀tẹ̀ tó ti wà lẹ́tẹ̀lẹ̀ ta ló ṣéyìn wà àti torí orí burúkú tẹ̀yìn ṣe èèyàn ò ní ṣe wá sí ìlú mọ́ n tí mo máa ń gbọ́ ni pé wọ́n ní òun lu ìfẹ́ kó tú olórí burúkú ọmọ àlè lọ́rin lẹ́yìn èèyàn advice ìmáàmù tí ì bá ṣe pé èyí olórí burúkú àti kórìíra ti ń bẹnu ẹ̀mí yín èèyàn advice ìmáàmù wọ́n ní ká má fa ta ló ń fa ìmáàmù wọnú ọ̀tẹ̀ tó wà lẹ̀ ṣé bẹ́ẹ̀ yìí náà lórí burúkú tẹ̀ ń fa ìmáàmù wọnú ẹ̀ bẹ́ẹ̀ yìí náà lẹ́ ń kílẹ̀mù pé ìmáàmù ọmọ kéwu yín ni kẹ́ne kan gbogbo nǹkan bí kó sàmọ́ jẹ́ yín nìkan kan sàmọ́ dárúkọ yín sí gbogbo nǹkan Ọlọ́run ò pè yín dá sọ̀rọ̀ ẹ ṣàfẹ́ fi kórí bọ̀bẹ̀ lọ́jọ́ síta pariwo pé ká má mú lára yín ṣe má mú lọ́rin ẹ dà lúrú ni olórí burúkú lẹ́yìn ẹni lè kéwọ́ ẹyọkẹ́ ẹ sì fẹ́ da ogun ayé rú tó wáyé pé ẹ̀yin lẹ gbalẹ̀ nílọrin bí bàbá Mọ́sìngbà ṣe gbalẹ̀ báwọn àdàbí ṣe gbalẹ̀ tí wọ́n gbalẹ̀ káàkiri gbogbo Ìlọrin yẹn tó bá jẹ́ pé ẹ̀yin olórí burúkú ilẹ̀ gbalẹ̀ ńbẹ̀ yẹn ni ẹ ti túlẹ̀ ọba níbi tẹ́ yọ lórí ibùdó
ta ló ń fa máàmù wọnú fracas ṣé bẹ́ẹ̀ yìí náà lẹ́ ń sọ pé máàmù ọmọ kéwu yín ni àfa rẹ̀ gan àwọn ọmọ kéwu wa ló bá wa kọ́ wọn kí náà pè yín kẹ́ wá sọ kí lẹ̀ ń sọ ẹ ṣe yọ lórí ibú báyìí igbó la dẹ́tẹ̀ gbé inú gbóló yẹ kẹ́ mọ́ gbé jẹ́ láàrin ìlú ẹ̀ iṣẹ́ èèyàn ẹranko ló pọ̀ nù yín ìwọ wá jáde ìwọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ yìí ìwọ wá jáde gbogbo ohun tí mufti bá ti ṣe báyìí ló mọ nítumọ̀ lójú yín ìwọ wá jáde ẹ mọ̀jà àfa máàmù wọnú tó kí ni wọ́n sọ tó worst kí náà sọ tó worst ẹranko àgbàlagbà aláìní tíjú ìwọ àfa alásàlátù jákèmálà ajájá inú ẹ ó bu ẹranko dẹ̀ ní ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti sinmi bí ọ̀rọ̀ ẹ but mo wá rí i pé o ò lọ́rọ̀ gbọ́ but mi ò lè rí ẹ bá wí ibi tó ti ń jẹ iṣẹ́ wo náà ló wà lápá ẹ lẹ́yìn àsàlátù tó ń lọ tó ń ṣe tó káwọn èèyàn jọ sunday kọ́ ìgbà 50 naira 100 naira o ò níṣẹ́ kankan lápá lẹ́yìn ẹ̀ náà ó mọ̀ wá tó sọ tó fi mọ̀ pírẹ́sì babalágége bóyá ọ̀rẹ́ nìkan tí ó dáwó fún wọn tí wọ́n mọ̀ tẹ́ fi ń bọ́yàwó tẹ́ fi ń bọ́ ọmọ náà nìyẹn àwọn oníranù aláìníṣẹ́ lápá ayé yín ti ta dànù ta ló ń pè wọ ilé àfà èmi ló ká coach ló ń ṣe tẹ́lẹ̀ kọ́ mọ́ káwọn ọmọ bọ́ọ̀lù kẹ́ mọ́ gbá tébù tẹ́nísì káàkiri ẹran kó játijàti ẹja gbọ́n tó pònú ara rẹ̀ náà sọ. ìjẹ́pọ̀ sẹ́ni tí wọ́n fẹ́ gbé ìdí àgbà àfà kúnlé àfà rẹ̀ ọ̀gbọ́n wọ́n yẹ lẹ́yìn ẹni tí ó wí pé òun fẹ́ gbantẹ́ ń jẹ́ Abdulliya àti Siyada àti rẹ̀ àṣà kúrò ní àfà àwọn wọ́n máa ká àwọn wípé àti àfà àwọn tọ́kọ́ ń kéwú àtọmọ àfà àwọn àti gbogbo ọmọ àfà àti ilé àfà àwọn òun ti padà wá ju gbogbo ọmọ. sẹ́yìn náà gbọ́ ó fẹ́ balẹ̀ àfà rẹ̀ jẹ́ ó fẹ́ gba gbogbo kìnní kò lé àfà rẹ̀ kò wá mọ̀ ọ̀rọ̀ tí bàbá mufti sọ yẹn tánà tó ń pariwo ń bẹ̀ mú ẹnìkan jáde tí àdúrà àwọn òbí tó kéwú lọ́dọ̀ yín láàyè yín lẹ́kọ̀ọ́ta yín bẹ̀ yẹn tí àdúrà àwọn òbí rẹ̀ gbà lórí rẹ̀ torí èèyàn gbọ́dọ̀ sọ pé àdúrà àfa yín ló gbà lórí ẹ̀ torí àfa yín ò ládùúrà kankan tó máa ń ṣe fọmọ kéwú ju pé kí gbogbo ọmọ kéwú wọn dàbí alápàtìrà lọ kàn máa ṣe bí ẹrú kàn dàbí ẹrú lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa kí ló dé ṣé téèyàn bá kéwú lábẹ́ èèyàn ṣé èèyàn ò lè dà fáàgbà ni ẹ̀ ń kó kéwú lọ́dọ̀ èèyàn kò lè dà fáàgbà kó ṣàmọ ṣẹrú lọ́dọ̀ yín kẹ ṣàmọ rí bí ẹrú ọ̀rọ̀ tí bàbá mufti sọ yẹn báwo ló ṣe jọ pé wọn ò fi ọlá fún ẹni tó lọ́lá olórí burúkú ni èyí tó pọ̀ nù ìjọba pàdé Sheikh Adam ó gbẹ̀yìn ṣe pé ni ṣe ti Sheikh Adam fi ilẹ̀ líle in fact àáfà rẹ tó sọ pé òun gbìjà gan ṣé wọ́n tiẹ̀ wọ́n jẹ́ sọ̀rọ̀ tó lọ́ fẹ́ fi tí wọ́n gbọ́rọ̀ ni o fẹ́ fi tí wọ́n gbọ́rọ̀ now criteria tó fi mú àáfà gbà nílọrin nínú kó jọ akọ́mọ ní kéwú tára ẹ balẹ̀ tó ń ṣàǹfààní fáwọn ọmọ Ìlọrin níbi ike òkìkí àbí kó jẹ́ pé o ṣiṣẹ́ o ti kóríire bá lù bí àrò àwọn bàbá mufti yẹn wọ́n kọ́ ọmọ ń ké wọ́n ti gbórúkọ Ìlọrin ga ọba wa fòye dá wọn lọ́lá nínú àwọn kábínẹ́ẹ̀tì ọba tó jẹ́ kábínẹ́ẹ̀tì ọba tó jọ ń pàṣẹ ìlú àwọn àfáà tó súnmọ́ ọba náà ń pè láàfáà gbà nílọrin ṣáfà tiẹ̀ wà mẹ́ta ni ó fi rú àfáà yín yẹn ṣe olùbádámọ̀ràn ìmọ̀ràn wo ni wọ́n fẹ́ mọ̀ fọba ìmọ̀ràn wo ló wà lẹ́nu wọn yín táwọn èèyàn sọ lọ́jọ́ tó dá wà lálẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti Abubakar kọ́ ló wà ní òkútu wọ́n tún sọ lẹ́nu bí ìjẹta báyìí wọ́n ṣàfẹ́mọ́ relevant by tipátipá kò sẹ́ni tó fẹ́ gbọ́ wá sí wọn bọ́ pé wọ́n síbi olókù wọ́n mọ jìjà ságbà ní bàbá ló kọ́kọ́ ṣé ìgbà tọ́lọ́run ti fa Sheikh Adam yọ yẹn kọ́ lọ́mọ́ sì fẹ́ lómi yọmọ Sheikh Adam náà ni ó mọ lóògùn ayé lọ́tà yóò fi parẹ́ ṣé ìgbà tánàbí Ibrahim wá ànábì Musa wà lẹ́yìn ẹ̀ ṣó wàá pa ìjẹ́ ànábì tànábì Ibrahim ó parẹ́ ṣé ànábì Isa wà ànábì Musa wà ànábì Idris wá ànábì Nuhu wá gbogbo wọn náà jọ ń jáde bí Ọlọ́run ṣé kọ́ lọ́mọ yọ ẹlòmíì mọ́ ni téèyàn bá kéwú lọ́dọ̀ tí yín ẹ̀yìn fẹ́ kó soríire ó yá dárúkọ ẹnìkan tó kéwú lọ́dọ̀ yín tọ́lọ́ wá gbàdúrà rẹ̀ tó soríire tó lámìlaka tẹ́ ẹ̀ mọ́ bá sọ̀tà tí èso ta yín olórí burúkú ni yín láàyè yẹn àfa àkànjáde ń jọ sí wọ́n ń pariwo pé tó o bá fẹ́ lẹ́yìn tó fẹ́ látúbọ̀ tán mú ọmọ rẹ lọ́mọ sí gbá ẹ̀yìn èèyàn ẹ̀ sì tún mọ́ ọmọ lọ lé kéwú yẹn ó kù sọ́wọ́ yín o bẹ́yìn náà bá ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe mọ ibẹ̀ ní kẹ́ mọ́ fọmọ yín lọ irú àwọn tẹ́yìn ń kọ́mọlé lọ́wọ́ tó wà ní báyọ̀ ọmọ jẹ́ fún yàn lélẹ̀ àwọn olórí burúkú eléyìí dárúkọ èèyàn kan tó kéwú lọ́dọ̀ yín tọ́lọ́ ń gbàdúrà àwọn òbí rẹ̀ lé lórí tó lámìlaka tí èso ta yín Sheikh Imran Abdulmajid ọmọ ẹlẹ́yà ló wà ń bẹ̀ yẹn àfa onísúnà tó tí mọ Islam yé tán pátápátá ọ̀tá yín náà ni baba Algamawi ọ̀tá yín baba Alketuwi ọ̀tá yín Mufti ọ̀tá yín Komodin Yunus ọ̀tá yín tàwa ló kù mẹ́ nígbà tẹ́ bá yọ gbogbo àwọn yẹn pé wọ́n sọmọ kéwú Sheikh Adam baba Subulu ọ̀tá yín pé wọ́n sọmọ kéwú dáadáa fún Sheikh Adam àwọn wà lọmọ kéwú dáadáa fún Sheikh Adam sáwọn alápàtìrà lọmọ kéwú dáadáa Sheikh Adam gan dálápàtìrà mọ̀ ẹ̀yin èèyàn játijàti yìí ntẹ́ Sheikh Adam ntẹ́ ṣe lójú ayé wọn gbà wọn wà láyé wọn wá kú tẹ̀ wá ń ṣe bí ọmọ gidi agbọ́pẹ́ lómi ìbá wọn sọ̀tà tó fi kú ni o Imam Muslim ọmọ kéwú Imam Buhari ni Imam Muslim padà dàgbà àfáà
aládìs ta ni ò mọ̀ Imam Buhari náà àgbà àfa aládìs ni wọn ta ni ò mọ̀ àwọn méjèèjì pọ̀ ṣé ó wá nítorí pé ọmọ kéwò òun ti wá lámìlaka kó wá pa ìjẹ́ àfa tiẹ̀ rẹ̀ ẹ̀yin ẹranko jáde jáde dé ṣé téèyàn bá kéwú lọ́dọ̀ tiyín kò gbọdọ̀ já àfa àgbà láéláé àfi kó dàbí alápá tíra tí ó fi jáde láyé ẹ̀yin tẹ́ ń kéwú lọ́dọ̀ wọn ẹ̀yin lẹ́mọ̀ o gbígbẹ̀yìn tiyín náà ṣe rí bẹ́ẹ̀ lẹ́yìn náà ti ń rí yẹn kí ló dé àwọn àfa àgbààgbà tó ti lọ níwájú ó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà láyé àwọn ọmọ kéwú wọn náà dá àfa àgbà lẹ́gbẹ̀ẹ́ wọn kí ló ti gbèsè ayé tiyín nìkan tó máa ń dá yàtọ̀ òun láti sọ yẹn Imam Muslim ọmọ kéwú Imam Buhari ni Imam Buhari ọmọ kéwú Imam Ahmad ni Imam Ahmad ọmọ kéwú Imam Shafi'i ni Imam Shafi'i ọmọ kéwú Imam Maliki ni Imam Maliki ọmọ kéwú Nafiu ni Nafiu wa jẹ́ ọmọ kéwú Umaru bin Khattab Umaru wa jẹ́ ọmọ kéwú ana Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn tá a kàálẹ̀ fún yín báyìí ní ìsìn èwo ni èsà àfàgbà nù wọn èwo nù wọn ló ju ọmọ kéwú rẹ̀ sápọ̀ pé àfikún dàbí alápá tíra lẹ́gbẹ̀ẹ́ wọn o káyé rèé ó sábàjẹ́ tí táyé ò fi parẹ́ kí ló tẹ́ rí báyìí wáyé tí gbèsè ayé yẹn rí báyìí àfẹ́mí tó bá yẹ pé bí Sheikh Adamu ṣe ló gbà nìyẹn ṣé wọ́n rí nǹkan kan fi lẹ́fẹ̀ẹ́ ní kankan bàbá nìkan Ọlọ́run ti yọ Sheikh Adamu níbi tó ti fẹ́ yọ wọn yóò yọ ẹlòmíì náà bò míì táyé ò fi parẹ́ wọn lè mọ kò lè jẹ́ Sheikh Adamu nìkan wọ́n mọ yọ ẹlòmíì orúkọ Sheikh Adamu ní parẹ́ ẹlòmíì náà sì tún mọ jáde orúkọ wọn ò jọ ní parẹ́ ni irú ẹ̀ làwọn ní Kíjípà yẹn irú ẹ̀ làwọn Òbándómà yẹn àtàwọn àwọn Imran Abdulmajid ọmọlẹ́yà yẹn gbogbo wọn yẹn tẹ́ ẹ̀ fẹ́ rí tínú ń bí yín yẹn ẹ̀ dẹ̀ bínú kú ni ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí gbogbo àwọn eléyìí wá ń jáde wọ́n wá ń sọ̀rọ̀ ó fẹ́ palẹ̀ àfa rẹ̀ rún ṣé èèyàn kan wà ní mọ́ríkàsì yẹn tó pariwo Sheikh Adamu tó Oníkíjípà mú ẹni yẹn jáde tó máa ń wùwà bíi Sheikh Adamu tó dàbí Oníkíjípà tó pariwo lé Sheikh Adamu tó Oníkíjípà ẹ̀jẹ̀ epo rẹ̀ ẹ̀jata rẹ̀ yes ẹ̀sìn tún castigate yẹn náà ni kí ló dé olórí burúkú Jagunmọ́lú yìí Jákàmálà tiẹ̀ ó ti ta ìrùpọ̀ lè nígbẹ̀yìn tó dáa wàláì tàláì mi ìrúpọ̀ lè nígbẹ̀yìn tó dáa nítorí ẹ̀ làfà kan fi jókòó sí ẹlẹ́gbẹ̀ẹ́ tó ń fọ̀rọ̀ gun ẹ lára tó dẹ̀ mọ̀ pé wọ́n ló ń fọ̀rọ̀ gun la bísímìlà ẹ̀já jọ gbọ́dọ̀ àfààyàn. báyọ̀ lé mọ̀rọ̀ ẹni tọ́pọ̀ lé o má ti yàn kọjá dèdè bọ́ bá ti ṣe sí ọ ó lè padà wọ́n withdraw àpọ́nlé tó ṣe fún un àwọn yóò ti wá fún un káàkiri sọgbọ́n lọ ni ó dá lánàá bí kò sẹ́ni tó dá tó tó bá sọ lónìí pé kò dá mọ́ àwọn yóò béèrè pé sẹ́ńgbà tó lọ́ dáńgbà náà sọ musa kún bá sì ní ẹlòmíín bẹ kò ní rántí àwọn tó mọ̀ lánàá mọ́ torí àyè tó wà lónìí dèdèrìn. kọ́ àtọ́ bá tẹ̀lé àfa tó bá gbà yẹn láfa ẹ̀ tó kó báyẹn lómìnà ni pé ta lọ fẹ́ fọ́ fún ọba lọ fọ́ fẹ́ lómi tí ọmọ yìí fífọ́ tó fọ́ fún yóò padà fọ́ ìwọ gẹ́mọ́lẹ̀ wọ́n pọ́n alábùkù lé ọmọ pẹ̀lú àbùkù lọ́wọ́ náà kò mọ iye àpọ́nlé tó ṣe fún un nígbà bá àbùkù ní máa ń kàn káàkiri tó bá pọ́n lé yọmọ fi àbùkù tó kàn ń jóni náà. ilé wọn máa kẹ́ ẹ̀ náà ṣe rí bá tó bá fún lápọ̀nlé díẹ̀ òun ó tà fún ọdún tí wọ́n tà fún lọ kó sẹ́ kó rí nù. àmọ́ ẹni tí ò bá mọ ìyá pọ́nlé tẹ́ bá pọ́nlé àwọn tó dá pọ́nlé padà ó kàn rárá kó tẹ́sítì àbùkù díẹ̀ ni ọ wà rí gírẹ́tì pé alágbàkú mi lélẹ́yìí. àfa yọ lọ́wọ́ jò dáa fún yín tí n bá lè rí nọ́mbà àfa yẹn kí n fún àfa lẹ́bùn kékeré kan ayé ẹ ti ta ṣé wọn náà rí lánàá tó ń pariwo ṣé miskinu ẹ mọ ṣéyàn báwọn ó sì ra mọ́tò kan tẹ́nìkan kan lórí ẹ̀rí lọ́rin ó sì gbé fáfá rẹ̀ ta ló ṣerú rẹ̀ rí ìjọ tẹ́ tí wọ́n ń pariwo rẹ̀ káàkiri ẹ̀yìn rí 1 million dá ẹ̀yẹn ní ìjà èèyàn jati èèyàn rédèrèdè àní ẹ̀dínwó mọ́tò ní Kíjípà padà ṣèbí kẹ́ ṣèyàn gidi ẹ̀ dá mọ́tò rẹ̀ padà fún ẹ wà lẹ́nu ọ̀nà rẹ̀ àbí bàbá ńlá bàbá ẹ ló ṣiṣẹ́ sí lápò tó fira kínní òun làfáà yìí sọ fún ẹ̀yẹn pé ṣó mu tábà nígbà tó ń yìn pé èèyàn gidi ni tó ti wá dé èèyàn burúkú kí ló ní Kíjípà ṣe fún ẹ personally tí ò dáa tó fi sọ pé kò ń ṣe èèyàn rírì àbọ̀ ń dífẹ́ǹdì àfáà yìí náà ni lórí burúkú aláyé bàjẹ́ àfáàyín ṣe bá àfáàyín ló tún sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mélòó ìtọ́sọ pé kò sáforíjì Kùránì sọ ká foríjì ẹnì kankan tẹ́yìn bá ṣẹ̀ báyìí ẹ lọ pa ni àbí wọn tún sọ bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta kò sáforíjì kankan mo ló tiẹ̀ ti dà bá wọn táwọn ọmọ yín bá sẹ̀yìn lé ẹ má foríjì wọn o ẹ pa wọn tíyàwó yín bá sẹ̀yìn ẹ má foríjì wọn ẹ pa wọn táwọn àbúrò yín ó ti hàn lára wọn náà táwọn àbúrò yín bá sẹ̀yìn ẹ má foríjì wọn ẹ pa wọn táwọn ọmọ kéwù yín bá sẹ̀yìn ẹ má foríjì wọn ẹ pa wọn òun náà ló bá yín débi tẹ́ dé yẹn máa lo gbèsè ayé bí fìrì àwọn náà wọ́n yà sànù yín.